dọ̀rọ̀ ti Ìgbòho náà bẹ́ẹ̀ sì kò tún sọ̀rọ̀ Yorùbá nation ó wálé ayé tiẹ̀ ní ààrẹ kí ló dé gan Ìgbòho wálé ayé tiẹ̀ bí ìyá àti bàbá ẹ̀ ṣe bí nílẹ̀ Kóòtù Àjíire bẹ́ẹ̀ ni wọ́n ṣe bí ìwọ náà ẹ̀fọ́ kì í lẹ́fọ́ láwọ̀ àti sọ fún ẹ láìmọye ìgbà sinmi ibi tó fi ẹ́ sí tí ò bá yí ẹ mọ́ tí ó bá ti dojú délẹ̀ tí àwọn aráàlú àtọkùnrin àtobìnrin ọmọdé àtàgbà bọ́tò mànàbọ̀ tí wọ́n fà parí iṣu àlejò ẹ dẹ owó eléyìí tó lọ lóyún ti pọ̀jù ẹ wá bí lọ jàre ẹ wá bí gbà ààrẹ lọ fọ́lìdé ààrẹ lọ sọ́lùdé lọ sọ́lùdé ẹ̀yin ọmọ OPC ẹ dáwó jọ fún ààrẹ kó ra tíkẹ́ẹ̀tì kó lọ sí Yúróòpù orú ẹ ti mú wájú ńlẹ̀ Yorùbá ó ti rojọ́ kú gbogbo ẹjọ́ tẹ̀ ń rò yìí ó wá kó ẹ̀sìn bá yín aṣọ àlàtẹ́lẹ̀ ń wo ó dẹ̀ tako sálà yín ó dẹ̀ ń reduce yín into nothing èmi gan tí bí ìsúnmọ́ yín ojú ń gbà mí tí ojú ń tì mí pẹ̀lú ẹjọ́ òfò tẹ̀ ń rò. kò sí nǹkan tẹ́ ẹ̀ ń sọ láti bí ìgbà tí ọ̀rọ̀ Yorùbá nation ti bẹ̀rẹ̀ títí dì sí the same thing náà ni èyí tó kàn wá yàtọ̀ ń bẹ̀tẹ̀ wá fi kún nítorí ẹ ò bá rò ó Ọlọ́run ilé ayé ilé asán àfọwọ́bà fi sílẹ̀ má ro ní pin láyé mo dúpẹ́ fún irú ìṣẹ̀dá tí Ọlọ́run dá mi èmi kì í bá níyàn ṣe torí bí torí status ẹ̀ torí Ọlọ́run ń fún ẹ ní ipò àbò wà nípò gàgàrà kan àbò jẹ́yàn gàgàrà kan àbí ó ní something special about you no kò dìgbà tó bá jámọ́ nǹkan kan kémi àti ẹ tó ṣe tí àbájọṣepọ̀ wa bá ta bá ti understand ara wa ṣùgbọ́n ẹ̀yin ò ní ààrẹ ara nǹkan tó ń kó yàjẹ yín tẹ́ ẹ̀rẹ́ yàn sọ fún yín nìyẹn ọrùn yín ti mú wa ẹ rí bí àwọn àgbààgbà ṣe dákẹ́ lórí ọ̀rọ̀ yín ni it's enough olóyìnbó ní silence is the best answer for a what fill in the gap ààrẹ Abdulganiyu Abiodun Ige Adams silence is the best answer for a fill the gap kí ló dé tẹ́ wá dìrò jókòó àti rí wípé ẹ ò rí nǹkan kan ṣe kò sí nǹkan kan tẹ́ ẹ rí ṣe nǹkan tó dé èkúté dẹ̀ ń ṣe tẹ́ ṣiṣẹ́ ń jẹ́ ààrẹ tàdẹ̀ ṣiṣẹ́ ń gbórúkọ yín torí ó dẹ̀ pé ẹ̀ mọ́ aṣẹ́nukù mò ń ṣẹ́nukù fún yín ẹ̀ fẹ́ gbọ́ àwọn ọmọ yín kékeré làwọn yẹn yín gángan lèmi bá nídìí aṣẹ́nukù fún yín ààrẹ
tó bá yọ ọdún eégún, ọdún olókun, ọdún Ọ̀ṣun Òṣogbo, ọdún olókùúta, ọdún yẹ̀pẹ̀, ọdún elédùmarè, ọdún ayán, ọdún ìdun, ọdún igi tẹ́ ń ṣe káàkiri gbogbo ilẹ̀ Yorùbá, kò tún sí nǹkan tó bá ti stop yẹn kọ́ minus yẹn kò ẹ̀ rí nǹkan kan ṣe mọ́. Ṣé irọ́ ni mo pa ààrẹ? Ṣé irọ́ ni mo pa ìyẹn òde tí tó pé kò tí tó sọ mẹ́sẹ̀jì fún yín pé nǹkan ti ṣe yín kọjá, be careful. Kẹ́ ẹ̀ tètè mú dèrò sọ fún yín títí tí you actually know the source of your problem. Ọmọ orísun wàhálà àti ìdààmú tó ń jà ẹ́ Ààrẹ Ganiyu Ige Adams. Ó rò wípé agídí ò ṣe ṣe ilé ayé. Abdul Ganiyu Abiodun Ige Adams gbọ́ kó sink, agídí ò ṣe ṣe ilé ayé. Àwọn wo ló fẹ́ ṣagídí pẹ̀lú ẹ̀? Ṣé àwọn tí Ọlọ́run gbé kọ́kọ́rọ́ ilé ayé lé lọ́wọ́? Mo ti sọ ní àìmọye ìgbà, mo ní ọba mẹ́wàá ìgbà mẹ́wàá ló ní ilé ayé. Ọba mẹ́wàá ní ìgbà mẹ́wàá ní ilé ayé ta wàyí sẹ́. Ẹni tí wọ́n bá yan òun lọ lórí, ẹni tó wù ọ́ ò ló fi jọba. Ọba mẹ́wàá ìgbà mẹ́wàá ló ní ilé ayé. Ẹni tí Ọlọ́run bá yàn òun ló fi ń ṣolórí, ẹni tó bá sì wù ló fi ń jọba. Áìdà ó ní ẹ̀tọ́ sí láti jọba àbí kò lẹ́tọ̀ọ́ sí, ṣùgbọ́n tá a bá ti kọ́ ọmọ láti ọ̀dẹ ọ̀run wá wípé yóò délé ayé láti bá wọn dádé. Bí ogun bá ṣe fìlákà débẹ̀, adé yẹn bó jẹ́ ọjọ́ kan ni kó tó jáde láyé adé. Gbogbo ìrìn àjò ayé tẹ́ ẹ̀ ń rí tí ọmọdé yẹ mọ́ rìn, tẹ́ ẹ̀ rí tí akọ ń fẹ́, tí abo ń fẹ́, tọmọdé ń fẹ́, tí àgbà ń fẹ́, ọba ń fẹ́, ìjòyè ń fẹ́, nítorí wípé ọba mẹ́wàá ní ìgbà mẹ́wàá nílé ayé ta wàyí sẹ́. Ẹni tí wọ́n bá yan òun ló lórí, ẹni tó wù ọ́ ò ló fi jọba. Nítorí wípé Ọlọ́run yọ́nú sí i, ó pé ó yàn, ó ṣe lógo àìlábàwọ́n àtàìdíbàjẹ́. Ààrẹ, oore tí Ọlọ́run ṣe Ìgbòho lọ́wọ́lọ́wọ́ tó fẹ́ para ẹkú sí lórí ìlara tó rò wípé ó fẹ́ fi ẹjọ́ rírò, ó fẹ́ fà lé ọwọ́ ayé. Ìkànnì ẹ̀ ò Gani, ó ń ṣekú re, ẹni bí ni ẹ́ tẹ́pọ̀ mọ́ rẹ̀ balùwẹ̀. Ganiyu Ige Adams, ìkà burúkú ni ẹ́. Wọ́n lọ dájí ọmọ ló máa ń jẹ́ ìgè tó máa ń mú ẹsẹ̀ jáde nínú ìyá ẹ̀ torí ó lè dá sí ikú fún ìyá ẹ̀. Wọ́n ti dájú wá látọ̀run. Adé ń sọ fún yín náà pẹ̀lú bẹ́ẹ̀ ṣe ń dàgbà sí, bẹ́ẹ̀ ni ìwọ̀ dájú yín lékè kà sí, bẹ́ẹ̀ lẹ́ ń wùwà jẹ́ tẹ́ ń wùwà oṣó. Àwa mọ̀ ipò oṣó ni yín. For you láti any little thing lórí ọ̀rọ̀ ẹnu tí ò ní ìkọ̀kọ̀ tẹ́yìn náà reply wa, ẹ gbé àjẹjáde, ẹ ti jẹ́ ká mọ̀ wípé oṣó ni yín. Tó o bá lóṣojú bẹ́ẹ̀ lọ wàá fẹ́ para ẹ. Kò sọmọ Yorùbá kankan, kò sí ọmọ ọ̀run kóòtù àjíire kankan. Gbogbo wa tá dìde fún ilẹ̀ kóòtù àjíire, tá gbé ilẹ̀ Yorùbá dání torí iṣẹ́ ló wà nílẹ̀ Yorùbá pẹ̀lẹ́ jó orí burúkú tẹ́ ẹ̀ ń rò kiri. Àti rí wípé ẹjọ́ òfò lẹ wálé ayé wá rò, rádaràda lẹ ń bá kiri. Everybody dẹ̀ ti pa yín tì. Mo sọ fún yín náà, mo ní ẹ máa wà isolated very soon. Mo ní ẹ máa rí scores bó ṣe ń lọ. Padà kẹ́ lọ wo gbogbo àwọn fídíòs mi tó wà lẹ́ tí mo ti ṣe sẹ́yìn tí mo ṣe fún yín. You will think I'm abusing you. I am not abusing you. I'm helping you. I am telling you the actual thing that you are supposed to do, and you knew it yourself. But you just keep quiet and you choose to close your eyes on the right thing to do, just because you want to make Igbo look like a bad person. Bẹ́ẹ̀ ṣe ń gbógun ti Ìgbòho tó, tẹ́ ń pè lórúkọ àìdá tó, tẹ́ ń pè láìjẹ́ níyàn rere tó, bẹ́ẹ̀ ṣe ń sọ wípé àpàyàn ni, ó ń parọ́ ni, ó ń ṣe gbá ni, kò mí ní gbogbo nǹkan tó ń ṣe. Síbẹ̀ ọ̀run dúró tí ó dẹ̀ ń gbéga. Àwọn èèyàn tí ò nífẹ̀ẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ nígbà tí wọ́n ojú wọn ńlá tí wọ́n rí nǹkan ìrìn tó rìn, àwọn gan mọ̀ wípé àwọn gan ilé tó ń ṣe ìyàwó ò lè ṣe. Tó bá mọ̀ ipò rọrùn ni, ìwọ náà bọ́ síta kó múra, kó máa make appointment, kó máa lọ bí lẹ́ni, kó lọ bí lọ́la, kó lọ bí lọ́tùnla, kó máa lọ bí with your own money, with your own money. What is wrong with you, Ààrẹ? Kí ló ṣe yín? Kí ló jó Ààrẹ lọ́wọ́ gan tí ò lè fi jólẹ̀ gan? A ní ká pé wèrè lọ́kọ ìyàwó kó jẹ́ ká rọ́nà ti kọjá. Ẹ̀dẹ̀ sọ́ra yín di kanran jẹ́gbẹ̀dẹ̀ wá fẹ́ sọ́ra yín di nǹkan tẹ́ ẹ̀ jẹ́ tọ́lọ́run ò pè yín lẹ̀ Yorùbá. Kẹ́dẹ̀ máa wá wò ó. Ọ̀run ló gba gbogbo ògo tí wọ́n fi ta yín lọ́rẹ o. Bẹ́ẹ̀ ni, bó tilẹ̀ jẹ́ wípé ẹ ò ní oore ọ̀fẹ́ sí àwọn àṣeyọrí kan nínú ayé. Ṣùgbọ́n nígbà tí ó dé àwọn sáà kan, ẹ bá àwọn kan rìn nínú ayé. Nítorí ẹ̀ ló ṣe jẹ́ wípé àti bá ní rìn nínú ayé, tó bá ń bá àwọn ènìyàn rìn láyé, o ní láti wo àsìkò tó bá ń bá àwọn ènìyàn rìn. Báwo ni ìgbésí ayé ẹ̀ ṣe rí nígbà tó ń bẹ nìyẹn rìn? Ṣé ká pè yẹn ní wickedness ni or what? I don't understand.
Send the request mo gbé yín wọlé. Do you have to wait for me to tell you that you should be muted? Ẹ dẹ̀ mọ̀ pariwo wà lọ́dọ̀ yín. Life shouldn't be like that, brother. Ìwà pálapàla àwọn ọmọ Yorùbá ti pẹ́ ó pọ̀jù ó ti wá irritate mi lẹ́nu ọjọ́ mẹ́ta like kí ló dé gan. Ààrẹ o ò lè fòbúrẹ́wà mú Ìgbòho lájẹ. O ò ní oore ọ̀fẹ́ sí àwọn àṣeyọrí kan nínú ayé ṣùgbọ́n ó bá àwọn ènìyàn kan rìn ní àsìkò kan a sì ti pàṣẹ wọn yọ́nú sí ẹ. Ìrìn àjò tó jìn gan ni mò ń sọ fún ẹ yìí o. A ti pàṣẹ ìrìn àjò míì máa àwọn náà ní ìgbà tí ìwọ ń sọ wípé ó kéré. Ó bá àwọn ènìyàn kan rìn àwọn oore ọ̀fẹ́ tí a ò kọ́ mọ́ ẹ látọ̀run. Nítorí ìbáṣepọ̀ wọn a ti pàṣẹ wọn ayọ́nú sí ẹ orí àánú gbà látọ̀dọ̀ Ọlọ́run. Nítorí àwọn tí o ò mọ̀ wọ́n dìde wọ́n kúnlẹ̀ ẹsẹ̀ méjì níwájú Ọlọ́run nítorí ọ̀rọ̀ rẹ. Ní ìgbà tó sọ wípé yọǹgì yìí ni ọ̀rọ̀ yìí ti ṣẹlẹ̀. Ibi tí o ò lérò nínú ayé ní ìgbà tí wọ́n kúnlẹ̀ wọ́n tọrọ àwọn nǹkan kan tó ní agbára fún ọ. Tí ìwọ go òmòdè ní ẹlẹ́ni tó jẹ́ àṣírí tí ò sì mọ àwọn tó ṣe èmi go sì mọ́ pẹ̀lú. Ṣùgbọ́n ọ̀run gbọ́ àdúrà náà ní ọdún náà ó sì bẹ̀rẹ̀ sí ní jẹ́ fún ọ. Ohun tí ò kàn ẹ́ ire tí ò kàn ẹ́ wọ́n fi lé ẹ lọ́wọ́. Èyí tí kò yà sí ọ̀dọ̀ ẹ rárá wọ́n gbà wọ́n wá fún ọ. Kí ló fi bàjẹ́? Ìgbéraga. Ìgbéraga tó fi bà gbogbo ìrìn àjò ayé ẹ jẹ́ tó sọ ẹ́ di nǹkan tó sọ gbogbo nǹkan tó sọ ẹ́ di bó ṣe dì í kò séyàn kankan tó ń jà ẹ́ o. Tó o bá rò wípé o gbé onífá ṣánlẹ̀ wọ́n gbé ọ̀pẹ̀lẹ̀ ṣánlẹ̀ fún ẹ àbí wọ́n ríran àbí wọ́n dá ifá tí wọ́n bá sọ fún ẹ wípé èèyàn kan ló ń ṣe ẹ́ Ganiyu Ige Adams irọ́ ni. Lótìtọ́ náà kò sí béèyàn ṣe máa wálé ayé tí ò ní àwọn tó máa dìde ogun tì torí pé a ti kọ́ bẹ́ẹ̀. Ṣùgbọ́n wípé ènìyàn lórí lè ṣe ẹ́ débi tó dé láé àti láéláé kò sí èèyàn kankan tó gbé ogun tì ẹ́. Wọn ò ti ẹ̀sà sí ẹ wọn ò ṣògùn sí ẹ. Fúnra lára ẹ ló fi ọwọ́ ara ẹ para ẹ bí ọ̀bọ. Ìjà abẹ́lé ogun abẹ́lé ó fẹ́ dá sílẹ̀ ó fẹ́ dá ogun ìjà ìta gbangba sílẹ̀ àmú àjẹ́kò rí ṣe. Bẹ́ẹ̀ ni adúró tì lọ́rùn torí gbogbo plan ẹ ó yẹ kí ogun OPC àti àwọn ọmọ Yorùbá nation láti gba Yorùbá nation ló ti fẹ́ ṣe adúró tì ẹ lọ́rùn irọ́ it's never going to happen again in Yorùbá land. Ó tún ti dọ̀rọ̀ ti Ìgbòho náà bẹ́ẹ̀ sì kò tún ṣọ̀rọ̀ Yorùbá nation. Ó wálé ayé tiẹ̀ ní ààrẹ kí ló dé gan. Ìgbòho wálé ayé tiẹ̀ bí ìyá àti bàbá ẹ̀ ṣe bí nílẹ̀ Kóòtù Àjíire bẹ́ẹ̀ ni wọ́n ṣe bí ìwọ náà ẹ̀fọ́ kì í lẹ́fọ̀ láwọ̀ àti sọ fún ẹ láìmọye ìgbà sinmi ibi tó fi ẹ́ sí tí ò bá yí ẹ mọ́ tí ó bá ti dojú délẹ̀ tí àwọn aráàlú àtọkùnrin àtobìnrin ọmọdé àtàgbà both home and abroad tí wọ́n fàparí iṣu àlejò ẹ dẹ owó eléyìí tó lọ. Ó yà wá lẹ́nu pé Gani ò mọ bó máa ṣe rìfáàsì ara ẹ̀ kúrò nínú ọ̀gbun tó ń ti ara ẹ̀ bọ̀ kò mọ bó ṣe máa jáde náà. Fáàtì tí ń bá wo bó ṣe ń sọ̀rọ̀ ó máa ń sọ̀rọ̀ bí ẹni tí kò ní parental training tó tíyàn bá ní ẹ̀kọ́ lé pàápàá tíyàn bá máa kọ́ ọmọ tó ń bá kọ́ kò yẹ kó ní tírètì gbogbo nǹkan tí Gani tó ń kù níta. Because ó ti ìgbéraga yẹn ti wọlé yẹn ó ti believe pé òun ju gbogbo everybody lọ òun ló dẹ̀ ṣe ń ṣe ẹ̀sìn tó ń ṣe yẹn. Bí ìlara ti ẹ̀dẹ̀ wà nú ẹ̀ èyí tó ṣe yóò ti kọjá ju ìlara lọ. Tóun náà bá jẹ́ ọmọ Yorùbá tòótọ́ a gbọ́ pé wọ́n ní kì í ṣe ọmọ Yorùbá ògidì bẹ̀tì àdẹ̀ nídìí yẹn láti. ṣèbódé ti tọ́jọ́ mẹ́ta tó ti ń gbélé Yorùbá ó ti jẹ́ kó ti já tó ti jẹ́ yọ wá ó yẹ ká ní tracy sẹ̀ lára ẹ̀ mọ́. Bẹ́ẹ̀ni ọ̀rọ̀ tí bàbá wa òní sọ ní ìjẹ́ tí Gani bá jẹ́ ẹni tó jẹ́ ọmọ ilé tó ń gbọ́ ọ̀rọ̀ fáàtì ọ̀rọ̀ yẹn ó ju gbogbo owó tí bàbá ní ọmọ fún ṣe Sunday Igboho. ọ̀rọ̀ pọ̀ bẹ́ẹ̀ o dádì ló yẹ kó ra wá ọgbọ́n tó máa fi calm down. bàbá ò ní sọ̀rọ̀ o. nínú nǹkan tó ń ṣe ó dàbí pé kò mọ̀rọ̀ ni kò ní tìjú. àwọn tó wà lẹ́yìn ẹni bóyá owó náà ń wá wọ́n fẹ́ ẹ̀jẹ̀ ọmọ Yorùbá náà fẹ́ sọ di owó wọ́n fẹ́ fi sọ di contract ilé ìkọjá ọ̀rọ̀ contract nǹkan tó wà lọ́rùn Yorùbá ń sìn ó kọjá ọ̀nà contract ó kọjá ọ̀rọ̀ pé à ń wá owó à ń wá personal gain ó dàbí pé kò yé débẹ̀ bó tiẹ̀ tó ló ń wá kó lọ wá owó ẹ̀ síwájú kó lọ wá síwájú àwa ọmọ Yorùbá a fẹ́ dúró pọ̀ ká ṣera wa nìkan a fẹ́ ẹni tó máa tà wá tó máa fi ẹ̀jẹ̀ Yorùbá tó máa fi máa ṣara rí ti kò ní Gani ò ní tìjú kò ní tìjú rárá. àwọn tó dẹ̀ súnmọ́ wọn bá sọ̀rọ̀ wọn bá sòótọ́ ọ̀rọ̀.
mi ò rí kó rẹ́ ní bá òun sọ̀rọ̀. gbogbo wọn tó ń tẹ̀lé gọ́gọ́gọ́ bí àgùntàn tó jọ ń tẹ̀lé ra wọn kiri kò sí òótọ́ ọ̀rọ̀ lẹ́nu wọn. bóyá kò kẹ̀ lájú náà la máa pè é, kò ní tìjú, kò lájú, kò ní home training, kò ní òun ní. ó ń ṣe gọ́fúnà ó ń ṣe sínétọ̀ ó ń ṣe mínísítà ó ṣe kankan ó dẹ̀ ń ṣe báyìí ó dẹ̀ ń ṣe báyìí àdẹ̀ ń bẹ́ẹ̀ wí ó dẹ̀ ń ṣe gangan ní kíni. sáyìn ni pé kò ní home training nìyẹn, kò rẹ́ni kọ́hún láti kékeré, ẹni bá mọ̀ ìgbà ọmọdé ẹ̀ á rí pé wọn ò kọ́ lẹ́kọ̀ọ́. àwọn ọba tí ó represent ẹ tó fi ẹ joyè ó ń bọ̀ òun yọwọ́ sí, olóyè ò kì í yọba, wọn yọwọ́ sí ọba tó fi wọn jẹ pé kó gbọ́wọ́. wọn yọwọ́ sí, kò lẹ́kọ̀ọ́ lé ara. Àníkà ní rí rẹ̀ bí ọba láti ìgbà tó ti joyè only God ló mọ nǹkan tí late Aláàfin Adéyẹmí sọ fún Gani nígbà tó fi joyè Ààrẹ Ọ̀nà Kakanfò tó ṣe because Gani rí rẹ̀ bí ọba already ẹ rí bó máa ń ṣe bí king ni. ẹ kò lè dọ́bà kẹ́ báluwẹ̀ ò lè dòdò. ṣé wàá rí ànádà tí mo wá fẹ́ kẹ́ ẹ mọ̀ ní wípé. Aláàfin ń bọ̀ ìwọ tó yẹ kó dọ̀bálẹ̀. ọlọ́nàwó sí Aláàfin ni ṣá. èmi ò tiẹ̀ mọ̀ bí Aláàfin ò ṣe consider àtijọ́ lóyè. ọlọ́nàwó sí Aláàfin Ọ̀wádé ni ó fẹ́ ṣèkà Aláàfin Ọ̀wádé can you imagine. ó Aláàfin. kò ní home training, kò ní respect òun á máa sọ̀rọ̀ pé òun ju àwọn èèyàn, àwa tá à ń sọ̀rọ̀ àwa náà jù. òun ló ju gbogbo èèyàn lọ nínú ayé díẹ̀ ló kù Gani jọ lọ́rùn gan. àwa tá ìlú tí mo gbà lábúrò bí ẹ̀mẹ́ta sẹ́ẹ̀mí wàá dẹ̀ máa sọ sí gbogbo èèyàn, wàá máa yọwọ́ sọ́ba. tó bá yẹ gbà tí Yorùbá sì dúró bí Yorùbá ni ó yẹ kó pèsè àfikún dá sí rí àbò. bẹ́ẹ̀ kọ́kọ́ gba ìlẹ̀kẹ̀ ọrùn ẹ̀ náà kọ́kọ́ bojú ẹ̀jẹ̀. bájọba bòmí ló yọwọ́ sí àá sì máa fojú wò. bàbá Ọ̀wádé ẹ bá wa wọ́n Ààrẹ Ọ̀nà Kakanfò yín o. ó ti ní lójú òun ò kẹ́ ní tìjú rárá, àwọn tó wà lẹ́yìn náà ní tìjú. àwọn ọmọ gáréèjì kan tiẹ̀ bẹ́tà wọn torí àwọn tó ń ṣe àmọ́ ibi tó ti já wá tán lókun lọ́wọ́ ọkọ̀ ya nuisance tó ya nọ́sẹ̀nsì sílẹ̀ Yorùbá ó ṣe ní láàánú ó kẹ̀tì ní lójú. ẹ ṣeun jàre dájú God bless you. ẹ ṣe sà ẹ ṣe ẹ pẹ́ fún wa. Olúwa bá wa yí Gani lọ́kàn padà. èmi ò fẹ́ kọ́lọ́run yí lọ́kàn padà torí òǹgò rẹ̀ dí àti fẹ́ kọ́lọ́run yí padà. kí lẹ wí. kí n tó gbé àlejò mi wọlé ẹ̀yin èèyàn mi lórí TikTok mo kí yín mo kí yín kalẹ̀ bá mi kílò ó yẹ gbóhùn sókè. ẹ kí gbogbo aráalé. mo kí gbogbo wa ní orúkọ Ọlọ́run bá ọ̀gá ògo wípé a kú ìsinmi ẹ̀ní. èmi orúkọ tèmi ni Kílò, ọ̀kan lára àwọn Ìgbòho Loyal Fans Club in diaspora. mo dẹ̀ tún kí akẹgbẹ́ mi lórí ìkànnì yìí olórí ẹbí bàbá, mo kí i pé ẹ káàbọ̀, mo sì kí gbogbo àwọn táwa ní ìkàlẹ̀ wípé a kú dídé àkókò yìí. kí n tó bá kí èyí tó gbóhùn sókè ẹ má bínú, gbogbo Ìgbòho Loyal Fans Club wọ́n rán mi ní iṣẹ́ kan, mo sì ní láti jẹ́ iṣẹ́ yìí nípasẹ̀ Olúọmọ. wọ́n ní ká fi àkókò yìí dúpẹ́ lọ́wọ́ bàbá wa Ọ̀nìrìṣà Ẹnìtàn Ògúnwùsì Ọ̀jájá the second wípé wọ́n ṣe o. kódà wọ́n ní àwọn Ìgbòho Loyal Fans Club sọ wípé àwọn ò rò gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yẹ pé ó lè ṣẹlẹ̀, ṣùgbọ́n bàbá gbẹ̀yìn yọ sí wa ní ọ̀nà àrà tó jẹ́ wípé ó ní agbára. lórúkọ gbogbo Ìgbòho Loyal Fans Club mo wà lórí ìdọ̀bálẹ̀ wípé kábíyèsí o, ẹ ṣé o, àdúpẹ́ o, àdúpẹ́ púpọ̀. ẹ ṣé o bàbá Ọọ̀ni, ẹ bá wa ṣe kábíyèsí fún bàbá Ọọ̀ni àti bàbá Aláàfin. kábíyèsí o, ẹ bá wa ṣe kábíyèsí fún wọn. à ń gbọ́ yín bá mi Kílò. nípa kan tí ẹ dálẹ̀ yìí, ẹ jẹ́ kí n bóyá ẹ ṣàkíyèsí kankan. ẹ wo Gani Adams, any occasion tó bá ti lọ ẹ kì í notice wípé ẹ wo àwọn governors wa tán bá ti fẹ́ sọ̀rọ̀ wọ́n máa gbé lórí kúpìsì tó máa dúró sí yẹ wọ́n dẹ̀ state olúkúlùkù wọ́n máa gbé síbò ẹ̀ síbẹ̀. bẹ́ẹ̀ sì ni ààrẹ pẹ̀lú wọ́n á tẹ̀ títa rẹ̀ yẹ wọ́n á tẹ̀ tó paint ní white green green white green. ẹ lọ wo títa rẹ̀ ààrẹ náà ń bá wọn compete ó ń bá wọn figagbága. already kò ṣeé ṣe kó gbapò lọ́wọ́ Ọọ̀ni ni ó ti gbà pé lẹ́yìn Ọlọ́run òun náà ló kàn. gbogbo kò sí nǹkan tó ní yàtọ̀ mi ìsọ̀rọ̀ nípa owó bẹ̀ẹ̀ tá a bá sọ̀rọ̀ nípa pé ipò àbí kankan Ọọ̀ni yẹn ni orúkọ Ọọ̀ni yẹn ni ò lè jágbà. gbogbo nǹkan ló fi compete pẹ̀lú Ọọ̀ni ló fi ń compete pẹ̀lú ẹ̀. Ọọ̀ni. now ó wá ṣe paríparí ní àná àbí èní àbí kan ni ó kó àwọn ọmọ kan ó ní kan lọ sí express road Guru Maharaj ní ọ̀nà Èkó lọ́hùn yẹn pé kí ó ní wọ́n sọ pé ọ̀lẹ ni òun kó kan lè mọ̀ wípé òun ò kì í ṣe ọ̀lẹ káwọn ọmọ yẹn káwọn náà lọ ya fíìmù tiwọn torí pé Sunday Igboho lọ sí Old National Park òun lọ ya fọ́tò òun lọ ya fíìmù títí ẹ̀ àwọn náà wá lọ ya tiwọn ní express road wọ́n ní kí Boko Haram kó wá lórí program kan ni wọ́n pè mí sí ní èní nígbà tí èmi máa fèsì sí ìbéèrè yẹn lórí program yẹn mo sọ fún ọmọ ní
kí wọ́n tó sọ pé kán tó pe Boko Haram wá ná ṣé wọ́n àṣẹ kọ́kọ́ lọ gba àwọn èèyàn wọn tó wà lọ́wọ́ Boko Haram ná. Ní ṣọ́kú láéláé yín ò ní bàjẹ́. wọ́n ní kí Boko Haram wá ìbéèrè mi ni wípé ṣé Boko Haram lè wá bá wọn ni Boko Haram lè wá bá wọn ìdí ni wípé tí Boko Haram bá fẹ́ wá wọ́n á pe ọ̀gá wọn pé àwọn ń bọ̀ ọ̀gá wọn á dẹ̀ sọ fún wọn pé ẹ kúrò ńbẹ̀ yẹn àbí ẹ̀yin toy gun ẹ̀yin sí àwọn Boko Haram yẹn táwọn ti yí ọ̀yin Boko Haram ẹ̀yin náà ìṣubú bí ẹni pé ẹ ti kú wọ́n ti ya fíìmù náà nìyẹn ṣùgbọ́n ṣe rí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá tí a wà ní èní Gani Adams ó bìlífù pé number one ó bìlífù pé òun pé òun ti kọ́ńkà gbogbo Yorùbá mo rò pé ó ti ní ìlérí kan tó ṣe fún àwọn ará ibi ìlérí yẹn ní ó dàbí pé àwọn eléyìí frustration yẹn náà wọ́n àfẹ́ ti bàbá ti lọ sí hospital tó ẹ̀mẹ́ta nínú ọ̀sẹ̀ yìí náà. I talk am. bí òótọ́ ni bí irọ́ ni o. èèyàn tó bá rí bí Gani ṣe ń ṣe ó máa dèrò sí. ẹnìkan máa ń sọ fún mi lórí ètò yìí pé kí n má máa pè ní bàbá wa mọ́. ààrẹ pé láàrẹ jà fàrẹ bò. à ń sọ̀rọ̀ ti respect. ẹ máa pè láàrẹ. àwọn arábí tó gbéṣẹ́ fún Gani àwọn lè ń béèrè àbọ̀ lọ́wọ́ Gani náà sì nìyí mo rò pé ó ti fún wọn lọ́kàn balẹ̀ wípé ètò ààbò ilẹ̀ Yorùbá ìkápá ló wà ṣe rí èyí tó wà tó ń pariwo yẹ tó ń fi yín jáwáyà kiri yẹ ẹ lọ bùsùn mọ́lẹ̀ ẹ̀ tẹ́ bá ti bùsùn mọ́lẹ̀ ẹ̀ kò ń ìyẹ́ ò le àmọ́ ńgbà tó rí wá kọ́ ọmọ ọlọ́mọ yọ báyìí ó wá di ìrònú sọ́kàn bàbá ṣùgbọ́n ọ̀kan tí ó yẹ kí bàbá wá ṣe kí bàbá wá fọpọ lọ ṣe wípé jẹ́ kó ń wá dúró ní ipò bàbá tàbí ipò bàbá ọba kó máa pàṣẹ. ṣebí nǹkan tá à ń sọ fún tẹ́lẹ̀ náà nìyẹn pé ipò yẹn ni kò dúró sí onírọ́ because Gani ò mọ̀ wípé Ìgbòho máa di nǹkan tó di ká ló mọ̀ wípé Ìgbòho máa débi tó dé ìyá àti tètè fi ara ẹ̀ sípò yẹn you see your life. ara nǹkan tó wà fẹ́ tí wọ́n nìyẹn ká ní pé wọ́n ti fira wọn sípò yẹn ni in fact ọ̀wọ́ tí wọ́n bá nílé ní ìbájú tí ọ̀ní lọ lọ́wọ́ ọmọ Yorùbá ìbájú tí ọ̀ní lọ ṣùgbọ́n ẹ wo bí tábàrà wọn dé àwọn lọ lo fèkì àwọn ní káwọn ọmọ wọn kó máa lọ sí express káwọn náà lọ máa ya fíìmù níbẹ̀ ẹ̀dùn náà ṣé Yorùbá ló kọ̀ tó bẹ́ẹ̀ ni àbí táwọn fẹ́ máa ṣó fún. wọ́n wá sọ̀rọ̀ àwọn di nuisance wọ́n ṣe yánmayànmá ìkọ́ ìtìjú ìgbà táwọn náà ṣe fídíò yẹn tán rí báwo ló ṣe rí lójú yín. kábà màámi ṣé ẹ mọ̀ pé gbogbo ọ̀nà náà gbà láti wípé wọ́n gbọ́dọ̀ paná ìrù ẹkùn ni gbogbo ọ̀nà ó sán gbogbo ọ̀nà pátápátá kò wẹ́ẹ̀kì. kò lè wẹ́ẹ̀kì. nígbà tí Ọlọ́run wá ṣe àjùlọ nígbà tí Ọlọ́run máa wá fi àjùlọ hàn. bẹ́ẹ̀ni. ó lọ sí Kwara ó lọ sọ fún ó lọ blọọkù Sunday ìrù ẹkùn ní Kwara mo ti sọ o either they like it or not ìrù ẹkùn has come to stay. Kogi ìrù ẹkùn ti stay bẹ́ẹ̀ Asaba látó wà lọ́wọ́lọ́wọ́ bá tó ṣe ń sọ̀rọ̀ yìí ìrù ẹkùn ti di Asaba o látó wà lọ́wọ́lọ́wọ́ bá tó ṣe. nítorí ṣe rí gbogbo strategy géèmù tí wọ́n play yẹ ẹ má jẹ́ nǹkan yìí láìpẹ́ láì jìnnà ẹ gbọ́ pé ìrù ẹkùn ní Warri láìpẹ́ láì jìnnà yìí ẹ gbọ́ pé Sunday Igboho ó lọ visit wọn láìpẹ́ láì jìnnà àwọn náà wọ́n ṣiṣẹ́ abẹ́ náà wọ́n ṣe lọ́wọ́ èmi sì gbàgbọ́ wípé ní ìtí jẹ́ pé mo nígbàgbọ́ pé Ọlọ́run tó dúró ti bàbá yìí kò ní jẹ́ ìlẹ́yìn láíláí á tún máa rú wọn ní agbára sí ni bá ṣe ń káàkiri bá ṣe lọ bá ṣe bọ̀ ṣé o rò pé nìkan ló gbowó fún wọn ni. owó ara ẹ̀ lórí iná bàbá ò tí ì fún wọn ní ṣe ń gbáyín. kó tó di wípé àtẹ̀dúpẹ́ lọ́wọ́ àwọn tó yẹ wọ́n wò sí bí irú bàbá wa ò ní àti aláwọ̀ ṣọṣẹ́ wàá fún wọn iná ò ní tán wọn. àmín ẹ ṣé bá mi God bless you. so lórí TikTok ilẹ̀ ẹ ṣeun ẹ jẹ́ kí n fàyè gba èèyàn kan sí kí ẹ bá wa dá sí kí n gbé àlejò wọlé orí StreamYard ni mo ti fẹ́ gbé wọn wọlé ṣùgbọ́n ó dẹ̀ pé StreamYard funny kind of ó dẹ̀ pọ́n upgrade àwọn system wọn I really don't know so but this particular week I'll be able to sort it out so orí phone sórí TikTok wọn mi mọ̀ bóyá ó wà pa lọ títí so a ti agree pé orí phone ni mo ti máa pè wọ́n tí àtijọ́ máa ṣe ètò tó máa pẹ̀lú wa láti ṣètò àlejò ni wọ́n tí ẹ bá ń gbọ́ wọn lórí phone is not a caller ó yẹ kó wà pẹ̀lú mi either lórí TikTok àbí lórí StreamYard ní orí studio bí tẹ̀tí ń wò mí so ẹ bá mi wà pẹ̀lú wọn. ìkan lára àwọn bàbá wa nílẹ̀ Kóòtù Àjíire a ti mọ̀ wípé ilẹ̀ Yorùbá problem ti wà èmi ni mo connect kínní ìmọ̀ okay báwo ni mo yẹ fẹ́ ṣe kínní yìí o bàbá mo ń bọ̀ màá pè yín padà hello ẹ ká lẹ́sà ṣé dáadáa lẹ́wà o. àdúpẹ́ o mo kọ́kọ́ kí bàbá wa Kílò náà
mo dẹ̀ rí pósì tó ń ṣe fún mi pé nípa bẹ́ẹ̀dẹ̀ mi èmi náà sì nílẹ̀ ọjọ́ mẹ́ta mo lọ sí Nàìjíríà tẹ́ bá rí pé ẹ̀gbọ́n mi lórí láì. No wonder tẹ́ ẹ̀ sí ní last meeting wa. Mo lọ ṣe birthday 60 birthday. Happy birthday daddy, God bless you. Ẹ ṣọ̀pọ̀lọpọ̀ ọdún láyé o nínú ọlá nínú ẹ̀mí gígùn àtàlàáfíà ẹ ní kánjú kú lágbára lọ́wọ́ Ọlọ́run. Ẹ gbé dáyà jù báyìí lọ sá. You are welcome sir. Ṣé ti wá rí wípé òkúta tí wọ́n kọ̀ sílẹ̀ òun la wá fi gbé lérò báyìí o. A bọ́ fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ bàbá wa Onírìṣà àti ọba wa tí wọ́n donate tọ́nà tún máa donate sí tọ́nà máa kó gbogbo agbára lẹ̀ tọ́wọ́n bá ní. Ìtanijí lélẹ́yìí jẹ́ fún gbogbo àwa tá a gúnlẹ̀ Yorùbá. Bàbá ti sọ̀rọ̀ owó la tún fẹ́ gbọ́. Ẹni tó bá ní àkíyèsí tó rí ẹ̀ bá pé á ti mọ̀ wípé ọ̀rọ̀ ti jáde àṣẹ tẹ̀lé. Kékeré lẹ ṣe rí yẹn o. Àwọn tó sì máa donate sí pọ̀. Ẹ lọ fọkàn balẹ̀ irú ẹ̀kọ́. Ẹ lọ fọkàn balẹ̀ donation ṣe pọ̀. Ẹ lọ fọkàn balẹ̀. Irú ẹkùn ló kàn. Torí nígbà tí kò máa jáde nínú wọn, ó ní àwọn òsínlẹ́gbẹ́ tó ń tọrọ owó kiri. Ẹ jẹ́ kó tọrọ owó, ó bẹ́tà kó tọrọ owó ju kó lọ gbàbọ̀dé. Owó la fi ń ṣẹ̀sìn, owó la ń lò fi ṣe nǹkan tá a fẹ́ ṣe. Kó ní kó gbàdúrà pé kọ́ lọ kó yọ̀rọ̀ owó pò ní ọ̀rọ̀ wọn. Torí ìkọ́gbéjáde náà ọmọ wọn bẹ́ẹ̀ yẹn. Bàbá Gani ẹjọ́ tó lọ ẹ bá àwọn ọmọ yín sọ̀rọ̀ tó bẹ́ẹ̀ pẹ́ náà lè bá rán wọn ṣẹ́. Ayé ti lajú ju gbogbo ìtẹ́ ìṣe yìí lọ. Àṣì ní jogun àlàáfíà là ń wà. Ẹ̀rẹ́ ni tó ń ṣe nǹkan ẹ̀yin ò lè ṣe ṣọlọ ẹ̀kẹ́ gbárùkù tì. Ìyẹn làwọn àgbààgbà fi jókòó tó fi gbárùkù tì kọ́kọ́ tẹ́ ẹran arí yẹn tó mú yín lọ́kàn yẹn. Tó bẹ̀ sí pé ìgbẹ́kúgbẹ́ jáde lọ sí express àwa rè àtọmọ express. Mo ti rẹ́ ní dákú. Bàbá mi yá mi wọ́n bá mi ọ̀lẹ tó ń faṣọ ìyàwó ẹ̀. Gani òmélé tó kù òmélé tó kà tó fẹ́ ṣe mọ́. Àwọn òṣè gbọ́ páàkì lọ. Àwọn olùkọ́ páàkì yẹn bí Ìgbòho ṣe lọ. Ẹ lọ sínú gbọ́ sábísà. Kọ́ lọ kọ́ dé. Tó bá wù yín ṣe àti rí sáǹpù àti rí nǹkan tá a ṣe lè máa fi sọ wípé bàbá yìí ó wí bẹ́ẹ̀ ó ṣe bẹ́ẹ̀ ó dẹ̀ ń ṣe àwọn èèyàn dẹ̀ láìkẹ́ pẹ̀lú nǹkan tó ń ṣe lọ. Ẹ̀yin ẹ̀jẹ̀ ṣe kan náà. Ìgbà tó kọ́ àwọn ọmọ oríire lọ ibo lẹ wà ṣe bínú ayé yìí lẹ wà kí ló dé tẹ̀sán wípé fẹ́ wọnú igbó Ọ̀yọ́ park. Ìjà lẹ wá ń jẹ́ ìpínlẹ̀ wá ń ṣe títí tí wọ́n fi rìn nísìnyí. Ọ̀ní gbogbo wọn bẹ́ẹ̀ ta. Gbogbo wọn bẹ́ẹ̀ ta ṣe owó. Ẹ lọ ṣiṣẹ́ owó tẹ́ bá ṣiṣẹ́ owó akọ̀yìn lọ́wọ́ nítorí ìdí eléyìí ẹyẹ gbogbo kẹta tẹ̀ ń ṣe yẹn ìkórìíra ìtàbọ̀bọ̀ ọba ayé ti kọjá gbogbo ọba ti kọjá gbogbo yẹn o kẹ lọ jáwọ́ ẹ lọ ṣàgbéjẹ torí ìgbà kan lẹ́yìn náà bẹ̀rẹ̀ ẹ lè rántí pé tú àsìkò lẹ fi bẹ̀rẹ̀ o àwọn kan ti wà síwájú ẹ̀yìn ẹnìkan ló dé. Àwọn kan dẹ̀ àwọn tẹ́ ẹ bá ń bẹ̀ wọ́n gbà fún yín lẹ́yìn ṣe rí àjè. Àwọn kan wá dé sí ẹwà ní iṣẹ́ àkílódé nípa ibi tẹ́ bá náwó dé tẹ́ bá náwó lọ́wọ́ yín máa mọ̀ táni ò gbàdúrà kọ́mọ ń jù ú lọ bàbá ọmọ yóò dẹ̀ sọ pé òun ò gbà òun ò ṣe yín ní bàbá ẹ̀yin lẹ́yìn yọra yín ẹ lọ ronú o kẹ lọ jáwọ́ ọgbọ́n ìtẹ́ ìṣe kẹ jẹ́ kí ilẹ̀ Yorùbá kó nísinmi tẹ́mi fẹ́ sọ nìyẹn o. Ẹ ṣé sir, God bless you daddy, thank you sir. So ẹ̀yin èèyàn mi ọ̀rọ̀ rẹ o ẹ ta lẹ́mà. Ẹ kú ètò. Ètò nìyẹn. Ẹ má ni mo fẹ́ dọ̀rọ̀ mọ́ yín lẹ́nu bẹ̀yẹn. This is my first time of coming to your platform. I'm not that conversant to going to people's platform like that. Thank you, sir. Thank you, ma. I'm glad to have you. God bless you. You are welcome, ma. Samko Successy. Mo máa follow yín láti ìgbà kan tí mú Sunday Igboho. Hey, yeah. When you started this platform, I know, and I joined Yoruba Nation as well. Wow. Bí ìṣẹ̀lẹ̀ ṣe ń ṣẹlẹ̀, I always watch you closely. Thank you, ma. And I want to say to you tonight, you are not for yourself. You are born to be who you are today. You're born for this moment. You yourself, you don't know. Wọ́n ní ìbẹ̀rẹ̀ òkè ṣe oníṣẹ́ bí òṣèlú tó bá forí tì dópin. I want to congratulate you and I give you kudos. Thank you. God will bless you and we will continue to enlarge you more than what you can expect. Thank you. Thank you. You stood firm. Ọlọ́run dúró tì. Mo mọ gbogbo ìgbà tí Gani Adams tó lọ káwọn ìyá dìde nìkan jáde tó láwọn ń ṣépè. Tó ṣépè fáwọn ọmọ wọn. Tó ń ṣe gbogbo ẹ̀ ní online. For you to know that I watch you, I follow you, but I'm not just on your platform. Thank you, sir. Ọlọ́run ti wá ó ti dá ibi ó sọ ti lè mú ẹ lọ́wọ́ ìyá Yèyé Dára. Ó ti ń lọ sókè òní padà sílẹ̀. Àmín Jésù.
ibi tó lu amú ẹ délé ni amú ẹ kọjá ibi tí wò ibi tí ìran ẹ tẹsẹ̀ ìran ẹ ò tẹ̀lé Ọlọ́run amú ẹ débẹ̀. Àmín Jésù. Àtàwọn tèmi náà. Àmín. Àti gbogbo wa. And at the same time, I want to congratulate Olóyè Sunday Igboho. Ẹ o. Gbogbogbò. Kí gbàgbàgbà. Mo gbé fún mo tún gbé fún. Thank you, ma. Thank you, ma. Àwọn ọmọ ọkọ yàtọ̀ sọ́mọ àlè nílẹ̀ Yorùbá. Àmọ́ àwọn ọmọ ọkọ, àmọ́ àwọn àsáwọ̀, àmọ́ àwọn tó gbé wá, tó gbé kọ́pá wá, àdèmọ̀ àwọn tó gbé àgbàlagbà ní mímì níṣẹ́ láńgbáláńgbá online. Yes, sir. I've been waiting for this day to come, and I believe that we understand what I'm saying. Mo kí Olóyè Sunday Igboho, the man himself gangan. Ẹni tẹ́rù ikú ọba. Bíbélì sọ wípé tá bá fẹ́ràn ẹ̀mí wa ó la máa sọnù. Bẹ́ẹ̀ ló ṣe sọ. Ó ní tá bá fẹ́ràn ẹ̀mí wa a máa sọnù. But tí ò yá àwọn èèyàn ni pé there are some people that they are born for a purpose that until they fulfill that purpose, wọn ò ní lè sinmi. Àkàndá tó ti wà nínú ara ẹ̀ ni mo lísìn sábúrò ẹ̀ tó sọ̀rọ̀ láì ní ìjẹta. Ẹ lè mọ̀ pé mo máa ń fọ́lọ̀ Olóyè Sunday Igboho. Ṣé rí oyè kan fìyàn jẹ nínú ayé yìí kò dàbí eléyìí téèyàn mú ohun àmútọ̀run wá ní Sunday Igboho. Mo fẹ́ ká mọ kinní kan lálẹ́ yìí. Wọ́n ti pe kú wọ́n dajẹ́ wọ́n gbé wọ́n dajẹ́ nígbà tó pààrọ̀ gidigba wọn ò lè jajẹ́ wọ́n gbé délé nígbà tó kọlu Ìgbòho tó kọlu ìlú Ìgbòho òun la tó mọ gbogbo àṣírí wàhálà tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá. Òun la tó mọ nǹkan tí Yorùbá dojú kọ. Òun la tó mọ wípé already wọ́n ti kó ọ̀tá wa lóko ẹrú. Ta rò wípé a sì wà lórí oyè bàbá ńlá wa. Tí ò bá sí Olóyè Sunday Igboho tọ́lọ́run lò Ọlọ́run lò ni we will have not known. Ṣé wá rí pé kánìkan máa rò pé òun fẹ́ jọ̀gá lé lórí ní òrò pé possible. Ẹ bèrè pé kí nìdí? Kí nìdí máa? Ìdí ni wípé ṣé rí ohun tó fún èèyàn pé bá mi tọ́jú ó yàtọ̀ sí nǹkan téèyàn ní fúnra ẹ̀. Nǹkan tó bá mú fún ẹ pé bá mi tọ́jú ẹ̀ ṣé mo pẹ́ ni tó ní máa padà béèrè. Bẹ́ẹ̀ni o. Ṣùgbọ́n tẹ bá ṣiṣẹ́ fún tó wà lọ́wọ́ yín fúnra yín bàbá ńlá balẹ̀ ni tó fẹ́ wá sọ wípé bá mu. Wọn ò bí yàn. Wọn ò bẹ́ nìyẹn àbí mọ́ nǹkan tó ń ṣe yẹn ni tó bá jẹ́ pé ó ń kọ lọ́wọ́ èèyàn ni ọ̀hún ni ò bá jẹ́ fún. Pẹ̀lú gbogbo ohun tó dojú kọ gbogbo ìlàkọjá tí wọ́n gbé ba ìwọ̀n still stand ibẹ̀ inú yẹ kẹ́rù ti ba gbogbo àwọn kẹ́ni má ní. Gbogbo ẹni tó bá yìí rò wípé ìṣubú olóyè lòun wá ó yẹ kó bẹ̀rù. Ó yẹ kó jókòó tó bá lábẹ́ ohun tí mò ń sọ yìí mi ò sọ̀rọ̀ jáde lásán. Mi ò dẹ̀ lérò pé mo fẹ́ bá yín join ìkíní ìlálẹ̀ bí mo ṣe scroll lọ sí orí platform ni mo rí yín pẹ̀ sọ̀rọ̀. Ẹ̀mí yẹn sọ pé kí n wá. Òun ló gbé mi yà. Ní ìdí expect pé máa gbé mi gòkè. Mo ti wò pé tí n bá wò yín bí 5 minutes kíkọ̀ wo program yìí then I will quit. Now what am I talking about here? Kí gbogbo àwọn abanijẹ́ ilẹ̀ Yorùbá àwọn tó ń wá ìṣubú torí àti jẹ àti bí nítorí ẹnu wọn. Ó yẹ kó mọ̀ wípé ègún ńlá kan ti sọ̀kalẹ̀ sí orí ilẹ̀ Yorùbá nísìn. Ìwọ tó ò bá ṣọ́ra á fẹ̀mí ẹ̀ máa di nínú kọ̀rọ̀ yàrá ẹ̀. Àmín màámi ẹ bá mi sọ fún wọn eré náà pé. Nítorí pé ìgbé ẹkún àwọn aláìṣẹ̀ ń jẹ àwọn aláìṣẹ̀ ń kénu ilẹ̀ fún ẹ̀sọ́ kó lórí torí ẹ̀ mú. Okay, I said it. Bí a ṣe ń gbàdúrà tá à ń gojú Ọlọ́run fún ìtúsílẹ̀ ilẹ̀ Yorùbá ẹni tó bá ìròyìn pé bóyá òun máa ṣe òun máa mú jẹ bí Ọlọ́run ṣe ń yan ìdí tó gbé àwọn tó fẹ́ dúró láti sọ wípé ọmọkùnrin yìí ṣe màá gbé dé ipò tẹ́yìn náà nílé rò tẹ́ bá rò pé ẹni tó bá kàwé nìkan lòun lè gbéga irọ́ lẹ́pa. Ó ní wàá mú jẹun láàárín àwọn aládé ó dẹ̀ ṣe bẹ́ẹ̀. Ẹni ọkùnrin tó jẹ́ pé ìránṣẹ́ tó jẹ́ pé bó bá jẹ́ Muslim ó ṣe tiẹ̀ bó jẹ́ Christian ó gbà fún ẹ bó jẹ́ ẹlẹ́sìn àbáláyé ó gbà fún ẹ ẹjọ́ quality wo wá ni a rò pé Ọlọ́run béèrè lọ́wọ́ wa. Wọ́n ní ìwọ tó bá máa jẹ́ olórí òun láti jẹ́ ẹrú àwọn tó kù. This man make himself to become a slave of others. Báwo lẹ ṣe wá fẹ́ dojú ìjà kọ torí pé ohun tọ́lọ́run béèrè nìyẹn. Ó ní for you to be a master be a leader you have to be a slave of others. He have everything that he can use for himself, for his family. He's rich. He's a businessman. He's not somebody that is begging for help. Kò ṣàgbé kó tó jẹun. Now, ó dẹ̀ tún ràn àwọn aláìní lọ́wọ́. Mo ti lọ wo biography mo ti ka gbogbo àwọn history mo ti wo fínífíní. Then a group of people can come out and say that they wanted to bring him down. How can that be possible? Nítorí pé ẹni tó lọ́ọ́ bá ń ṣe tiẹ̀ ẹ̀dá kankan ò lè pa lẹ́kún. Àwọn ọba ilẹ̀ Yorùbá ti gbà fún. Bóyá wọ́n fẹ́ bóyá wọ́n bọ̀ àkàndá tó lọ́ọ́ fi sí wọn láàrin nìyẹn. Wọ́n ti gbà. Olùkọ́jà tó lọ́ọ́ gbé fún wọn nìyẹn. Kọ́ gbárùkù tí ní bá ṣe sọ tí wọn ò bá gbárùkù tí Dáfọ̀ àtàwọn náà ń bọ̀.
eléyìí ò sọ̀rọ̀ ẹnu à ń sọ àsọtẹ́lẹ̀ ni. Thank you, Jesus. tí wọn ò bá gbárùkù tì nítorí pé wọ́n ti ròkun wọ́n ti rọ̀ṣà wọ́n ti wá fàbọ̀ sí etí èbúté tó ò bá gbárùkù tì kó gbé dé ibi tí agbára ẹnikẹ́ni ò ní ká àwọn gan fúnra wọn máa pay price yẹn which wọ́n ti already pay nínú wọn ti pay wọ́n ti jí nínú wọn gbé. makọ lóye à ń jẹ́ kó máa yé wọn wípé tọ́lọ́run bá lóun dé kò sẹ́dá tó lè sọ pé kò tí ì dé ọlọ́run máa bá ilẹ̀ Yorùbá wọ́n máa rìn kọjá nílẹ̀ Yorùbá bóyá àwa fúnra wa fẹ́ bóyá àwa fúnra wa ò fẹ́ torí ẹ̀jẹ̀ àwọn aláìṣẹ̀ kan kéènù lè fẹ́ sọ. Seriously àwọn abiyamọ sunkún. ó sun ẹkún kíkorò fún ẹ̀san àwọn ilé tó sọ dáwọ́rọ́ sun ẹkún kíkorò fún ẹ̀san ṣùgbọ́n tọ́lọ́run bá wá sọ pé òun fẹ́ ti mẹ̀sáyà kan lẹ́yìn ṣé mo pé tó bá láwọn fẹ́ bí ṣubú ta ló bá Ọlọ́run jagun tó máa ń borí ẹ̀. Kò sí. I say nobody, I say nobody. Àti the Bible from Genesis to Revelation àti ìgbọ́. So therefore, gbogbo àwọn tó ń gàlè ọmọ ayé ni Sunday. Kọ́ jẹ́ kí yẹn jẹ́ wọn. Torí ẹjọ́ lọ́wọ́ ò lè mú kò tí ì dá. Ọlọ́run ò fẹ́ ní ẹ̀mí yín lọ́wọ́. Ẹ má wá ẹ̀mí ẹ̀ mọ́. Kọ́ má wá ẹ̀mí ẹ̀ mọ́. Iṣẹ́ tó ríran láti ṣe nílẹ̀ Yorùbá wọ́n kún lọ́wọ́ ṣiṣẹ́. Advice mi fún olóyè Sunday ni wípé gbogbo everything tó lọ́wọ́ bá fún within our power lórí ìlú ẹkùn every equipment that is needed for that mission he should make sure that he has everything in place. It's very very important. Internationally or whatever ó ti register kìíní nǹkan tó bá máa gbà tó máa fi lè jẹ́ wípé new technology tó jẹ́ pé ó máa ran iṣẹ́ yìí lọ́wọ́ kó má pẹ́ tí ikú sí kó má dẹ̀ sọ wípé kó má tẹ̀lé bóyá wọ́n ní wọ́n pé wọn which èèyàn tí ò kí ń tẹ̀lé irú nǹkan bẹ́ẹ̀ ni ẹni tó ní mind of his own ni pẹ̀lú gbogbo àwọn nǹkan tẹ̀mí ti kà nípa ẹ̀. Bẹ́ẹ̀ni o. He has a mind of his own. So therefore àwọn nǹkan ibi tó wọn bá ń lọ lórí tó wà lẹ́yìn kó produce every equipment that is needed to succeed. Òun ni kí wọ́n kọ́ mójútó kọ́ dẹ̀ máa ṣiṣẹ́ wọn lọ bí iṣẹ́. Ọlọ́run tó pè tó yàn tó tì lẹ́yìn kò ní jẹ́ kójú tì. Àmín Jésù Kristi. Ní sọ pé kò tán jẹ lórí ẹgbẹ́ tá a sọ kò tán jẹ nígbà tó wà ní Kótọ́nù. Ọlọ́run tó yọ kúrò bẹ́ẹ̀ tó tún mú ẹsẹ̀ padà. Ìpàtọ́ ní ìpàtọ́ pa tẹ̀tẹ̀ wọn ò lè padà dúró bẹ́ẹ̀ torí dágúrò ṣe jẹ. We thank God for his life and I want to even especially say thank you to the family, the wives. Unfortunately, she lost her mother in this battle. They are so rest in peace. Amen. And she will never die in vain. She will never die. She will never die in vain. Never. So I now said to the wives, in fact, I said thank you to you uncountable times. They are too sweet. For supporting your daddy, supporting your husband. Yes. Standing by him. Ọlọ́run ò ní tú yín ká. Ibi ò ní wọlé yín kò ní wọ tàwa náà tá à ń ní sókè kò ní wọlé tiwa náà. Àwa náà ò ní ṣubú dànù. Lóòótọ́ àti Nàìjíríà we thank God for where we are today. Ṣùgbọ́n ilé wa ni. Lúkọ̀ ṣoṣo tá a ní ìdífísà láti wọ̀ nìyẹn. Ó dẹ̀ jẹun tó jẹ́ ìbànújẹ́ ọkàn fún wa. Gbogbo àwọn ọmọ wa. Lílẹ̀ lọ́bẹ̀ yẹn sì they will just be saying grandma what is it now why are you going there this is it why you don't have to. Ṣé ká wá sọ wọ́n dànù sóríta nítorí pé kò sí security torí kọ́ má bàjí wọn pé you don't know who is living beside you you don't know who build house beside you you don't know what you understand. So kọjọ gbogbo àwọn lọ́balọ́ba àwọn òwá láti wá bu yín àwa láti wá ẹ̀kọ́ rètí ni ikú tó pojú báyìí ni òwe ló pa fún ni gbogbo àwọn ọba lọ́ba tó ti ṣàgbákò yẹn náà sí tó bá jẹ́ pé a ti tètè mú òkè pẹlẹbẹ wa níbi tá a ti máa mú ọ̀lẹ wa jẹ ni ìbá tí tó bó ṣe tó yẹn but at this point I want to say thank you to Ọọ̀ni Ifẹ̀ náà torí pé mo rí àwọn òye ó wúre fún Sunday láàfin. Kábíyèsí o. Akí orí adé adẹ̀túbà fún àtìpó tó ń jókòó lé yẹn ìṣọjọ́ orí la ṣe kábíyèsí fún àtìpó yẹn la ṣe kábíyèsí fún. We thank you for accepting the fact that àkàndá èèyàn tó lọ fún mi òun ni Sunday and I thank you as well on behalf of all the Yorubas pé ẹ wúre fún inú wa náà wá jọ sí i. Gan ni. Ó jẹ́ kí inú wa jọ sí i. Gan ni. Ó jẹ́ kí inú wa jọ torí nígbà tó kó àwọn ọmọ tó kó ní Ọ̀yọ́ yẹn mo sọ̀rọ̀ èmi sọ̀rọ̀ sọ̀ ní Ọ̀fífẹ́. Ìpè irú ìjókòó wo náà jókòó.
irú àtìpòwò náà wà ní irú òṣẹlẹ̀ lórí ìtẹ́yẹn rí kí náà wò ogun òṣàpòwò Yorùbá ní ìran kò kó ìran wa bẹ́ẹ̀ yẹn ní agbọ́ta bábára wa ja ogun abẹ́lé bábára wa jogun ogun kínní kọ̀kọ́ á di pé Fúlàní gbé wa pa bí ẹran bíi chicken torí èèyàn wá chicken torí ẹran lọ ara ta wa o èyí tọ́lọ́run ti ń bá wa tò nírí ohun tó máa dàrú o. Àmín Jésù Kristi. Nírí ohun tó máa dàrú o ṣùgbọ́n gbogbo ẹ̀yin ọmọ Yorùbá alátẹnujẹ. Ẹ bá mi bá wọn sọ̀rọ̀. wọ́n wá wí o gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ ẹ̀ ń ta Yorùbá dànù nítorí nǹkan tẹ́ máa jẹ. Ilé ò kí ń gbà o ọ̀nà òdè kí ń gbà yín. Nǹkan tó ju yín bá rí nínú tẹ̀gà wọlé yẹn tí ìyà tí Yorùbá ń jẹ Yorùbá tí kò yín tẹ́yìn ta fàsókè tẹ́ ń gbé náà borí bọ́ba yé yóò rí yín tọ̀ ń wò yín o ẹ má gbàgbé nípa ẹ̀tọ́ lọ́hùn ò lè mú kò tí ì dá. God bless you, ma. Hi, Mami. May God Almighty continue to be with you forever and ever. More anointing, ma. Thank you for the wisdom and the knowledge in your life. Thank you for this powerful message you have given to us tonight. We truly need it, and we enjoy it. What is sync, Mami? More anointing, ma. Thank you, ma. I really love you. I love you too, Mami. I love you too. I will be coming on your platform. All right, ma. Thank you, ma. I love you too, ma. Àlejò wa ẹ má bínú o Daddy Quadri. Now ẹ jẹ́ kí wá sáré lọ sharply kí n mú fídíò yìí jáde fún wa. Ó ní next kan tí mo fẹ́ kí a sọ̀rọ̀ lé lórí. Ìjọ́ wo la fẹ́ bọ́ nínú ilé lára wọn. Another election is coming now, and there is a statement Kabisi said he had from reliable source that our honourable here said we Yoruba we are minority. Propaganda. Well, I agree because the time Kabisi told me this, I opened my mouth. Somebody behind me say, "I can't close your mouth now," because I was wondering. Non-coming. I apologize for all. It was not deliberate, but it was exigencies of time, and I assure Kabisi that the remaining 1 year before the next election, I'll do something that you remember. And that's what I want to say. This is some of the things we have done that you can verify. So we kept it here because these days records are not documentation are not properly kept. So we want to document our efforts. And this is to stop that our last Thanksgiving. September last year, we have not added the new one. So we want to thank the scholars. I think they are worried that we have not forgotten that you are the owners of the land. If Kabisi is here, is what Kabisi will said. I can see your entourage, and that's our complaint. We that you are representing, we don't have any Yoruba among you. Even though if there is, they have called Majabeji. No, if there is, it's going to be one. They be complaint that we have, even though we have not moved with you guys, there is complaint that always come to the palace that our honorable did not focus on Yoruba. Even though you want to do 10 something for the constituency, maybe 7 or 6 will go to Igbos, while 3 or 4 will come to Yoruba. They have been complaining it. But whenever they are saying it, they hammer me. If I tell lie, God will judge me. Already that's how they attack me, but I don't have anything to say. And the principle of this issue is that for you to come and bring envelope buildings is not what we are asking. You understand me? The Oba is the head of every one of us in this community. We are all his subjects. And you are having 2 Obas in your constituency. That is Osolo and Ojon Fejuku. And when we are talking of arrowhead of the Oba, is Osolo, because it's ancient Oba. The first Oba they are having in Igbo is only Morufo Jola. Talk less of, we have over 40 Obas. You don't normally visit the palace or communicating with the royal father himself. That is Kabisi Osolo I'm referring to. And that thing that it doesn't go well down with him. We want to do the what do you call it? Opening of the palace as a commissioning the new palace.
You are not here. Assembly 2 is not here. And I know what they talk in your absence is that even if it's Yoruba, it will not be like this. Because Jude and what do you call this one? No, Jude is Assembly. Nwulu. Tony Nwulu. Ask everybody in this constituency. It's only God that did it, but through me. For them to have the ticket and skate through. They turn back to this Isola entirely. They turn their back against this Isola. We do not see them throughout their tenure. This is how they play us. Now, mo rò wípé gbogbo ọmọ kóòtù ajíire Yorùbá la rí fídíò yìí, mo dẹ̀ rò wípé ó yé wa yékéyéké. Ìkan lára àwọn ojúlówó ọmọ kan Yorùbá ló ń sọ̀rọ̀ yẹn. The same ọmọ Igbo tó ń sọ̀rọ̀ yẹn, òun ló ń represent one of the constituency ní Ìsọ̀lọ̀. Ẹ ń gbọ́ lẹ́nu wọn bẹ̀ wípé kò sí nǹkan kan tó jọmọ́ nǹkan Yorùbá tí wọ́n bá fẹ́ ṣe ní Ìsọ̀lọ̀ ńbẹ̀ níbi tó represent, kò ní wá, kò dẹ̀ ní rán representative wá. A dẹ̀ ti gbọ́ débi wípé even tó bá fẹ́ gbogbo nǹkan tí àǹfààní tó yẹ kí àwọn ọmọ Yorùbá jẹ gẹ́gẹ́ bí àwọn ọmọ area abẹ yẹn, àwọn ọmọ Igbo tó ń gbé ń bẹ̀, àwọn ni wọ́n benefit ẹ̀. Even tó bá fẹ́ kó àwọn èèyàn lọ bí láti lọ fún training ní China, Europe, US and so on and so forth, tó bá gbọ́ lẹ́nu dáàdì wa tó ń sọ̀rọ̀ yẹn, wọ́n ní bí a bí kó mú tó bá jẹ́ 10, bí a bí kí Igbo jẹ́ 7, kí Yorùbá jẹ́ 3, àbí kí Igbo jẹ́ 8, kí Yorùbá jẹ́ 2, àbí kó má tẹ̀ fi Yorùbá kankan sí mi. Daddy Quadri sir, mi mọ̀ bóyá ẹ ṣe wà pẹ̀lú mi. Ẹ ṣé daddy, thank you for your patience sir. Thank you for your patience. Fídíò tí mo play tán nísìn, mi ò ní mò ń ṣe ní àlàyé, mi ò mọ̀ bóyá ìfọkànbá mi bá fídíò yẹn lọ sir. Èmi rí pé lára àwọn àṣìṣe mistake tí àwọn ọmọ Yorùbá tá à ń ṣe fúnra wa ní ilẹ̀ bàbá wa òun lélẹ̀. Ẹ jọ̀ọ́ sà, kí ni àwọn nǹkan tí ẹ lè mú jáde nínú àwọn mistake tí Yorùbá ṣe nínú ìwọ̀nba fídíò kékeré níbi tí Yorùbá ti ń fọwọ́ ara wọn tí wọ́n fi ń dìgì grave ara wọn, ohun tí wọn ò lè ṣe níbòmíì tí wọ́n á máa gba ìyà míì láàyè ó wá ṣe jù bẹ́ẹ̀ lọ lọ́dọ̀ wa. Ẹ ṣé sà. Ṣé rí nǹkan tí Yorùbá ti ṣe fúnra wọn ó ti pọ̀ jù. Àwọn nǹkan tẹ́ kàn ń rí bí ìgbà tí bá pé symptoms àwọn nǹkan tẹ́ ń rí sìn symptoms àwọn ìwà ìkà ìwà ìbàjẹ́ tá ti ṣe fún ara wa látẹ̀yìnwá òun ló wá ń rú jáde ńsìn tẹ́ wá ń rí tó wá ń kọ gbogbo wa lóminú. Irú tẹ́ sọ yìí sìn nípa ọmọ Ìgbò tí ó sọ̀rọ̀ di ọba nílẹ̀ Yorùbá because ẹ tó bá yàn sípò pé kó represent àwọn èèyàn wá tó bá tiẹ̀ yìí fẹ́ ṣe favoritism tó fẹ́ ṣe ó ní fi yí àwọn èèyàn tó gbé síbẹ̀ yẹn ó ní fi yí wọn lójú. Ó dáǹsì yẹn o táwọn ọmọ Yorùbá ti ń pariwo síta ó bà ní kò tí ì bàjẹ́ ṣùgbọ́n a ní àwọn àwa àtàwọn olórí wa nǹkan táwọn òyìnbó ń pè ní responsibility a gbọ́dọ̀ bẹ̀rẹ̀ sí ní take responsibility a gbọ́dọ̀ bẹ̀rẹ̀ sí wà responsible particularly our leaders because àìbá tọ́jú àwọn èèyàn wa tó òun ló fa gbogbo àwọn àlàfo tẹ́ẹ̀rẹ́tà àti gbogbo wa ń rí tó ń kóyàjà àwọn èèyàn wa yìí. ẹwà àwọn tó lọ ń jà àwọn èèyàn wa gbé tó ń gbé wọn tó ń jí wọn gbé tó ń gbé jí wọn pa. Irú Ọ̀yọ́ park old Ọ̀yọ́ park tó ń káwọn agbẹnipa àwọn Fúlàní tó ń gbá àwọn èèyàn wa pa tó ń tọ́jú wọn sí yẹn ń sìn. Ṣebí torí a neglect ẹ̀ a lọ ṣiṣẹ́ ń bẹ̀ ni. Tó bá yẹ pé ibẹ̀ yẹn wọ́n ṣe dá sílẹ̀ ẹ̀kọ́ tó dá sílẹ̀ fún táwọn bàbá wa wó lọ́wọ́ nǹkan tó ń da àwọn Akíndẹ̀kọ́ tó jẹ́ minister of agriculture gbà yẹn ní south west tó bá yẹ pé nǹkan tó ń dá àwọn kìíní sílẹ̀ fún wọ́n lò wọ́n fún nǹkan bẹ́ẹ̀ yẹn níbo làwọn èèyàn níbo làwọn àmì òtí ẹ̀mọ́ nǹkan tí mo fẹ́ pè wọ́n mo ní àtìlẹ́yìn wa ṣọ́mọ aráyè wọnú ìlú wọ́n ṣọ́mọ aráyè rí wọnú oko wa ní kọ́nà wọ́n fẹ́ máa gbé bẹ́ẹ̀ wọ́n fẹ́ máa kọ́lé síbẹ̀. Ẹ wo gbogbo àwọn farm estate farm settlement game reserve gbogbo ẹ̀ forest reserve táwọn bàbá wa tó kọ́ sílẹ̀ kan tó lọ níbo ni gbogbo wọn wà ń sìn. So ọ̀rọ̀ yẹn táà tí ò bá yé wa because a ní láti jẹ́ kó yé wa because tí ò bá yé wa níṣẹ́ la máa kọ̀ máa lábàbà nínú òkùnkùn ni Ọlọ́run má dẹ̀ jẹ́ kí káyé tán mọ́ wa lórí. Bẹ́ẹ̀ sọ lákọ̀ọ́kọ́ àwọn ọmọ ló wà alẹ́ yàwó àwọn tí ò tiẹ̀ bímọ ṣó wá yẹ kí a fìlú lẹ̀ tàbá bá dàgbà tàbá dògbò tàbá jẹ́lọ̀ onípe ṣé yẹ ká fìlú rádaràda ìlú rédèrèdè ṣé yẹ ká fìyẹn sílẹ̀ fáwọn tó ń bọ̀ lẹ́yìn wa ni. ṣùgbọ́n lóòótọ́ láwọn báwọn èèyàn ń jí àwọn èèyàn wa gbé lóòótọ́. ó cut ẹ má bínú ó dẹ̀ pé láyìn ẹ cut ẹ jẹ́ nǹkan mọ́ padà. Nǹkan ti ṣẹlẹ̀ mẹ́wàá ti ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá
kò tó nǹkan òun la ṣe títí mi ìfẹ́ kí lágbádá lọ síbẹ̀ mi ìfẹ́ kí tàmẹ̀dù dé post yẹn mo prefer òun làlejò fi rí àyè wọlé sí wa lára à ń gbọ́ yín sà láì yẹn cut off. Okay, no problem. Yes sir. So a mọ̀ pé wọ́n fẹ́ gbalẹ̀ lọ́wọ́ wa gangan ni kò sí pé bákan fẹ́ máa pa àwọn èèyàn wa lásán. Tẹ́ bá rí wọ́n ti ní sẹ́ríkì ní wọ́n ti ṣe gangan nílẹ̀ Haúsá nìyẹn wọ́n ti ní sẹ́ríkì nílẹ̀ Yorùbá wọ́n ti ní Fúlàní emirs wọ́n ti ní emir wọ́n ti ń ṣe tẹ́ bá rí wọn ìgbà tó wà lẹ́kọ̀ọ́ tó bẹ̀rẹ̀ ní sẹ́ríkì Fúlàní of Lagos yẹn. Tẹ́ bá dé àfẹ́ bẹ́ẹ̀ ju ti gọ́gàn Lagos State lọ. In fact ó jẹ́ kó máa ránṣẹ́ pé gọ́gàn Lagos State ló bá fẹ́ rí Sanwó-Olú. Imagine. Nílùú tó lọ́ba tó yẹ. Imagine Sake of Fúlàní o. Sẹ́ríkì of Fúlàní bẹ́ẹ̀ ni lẹ́kọ̀ọ́ yẹn àwọn sójà ló ń ṣọ́lé ẹ̀. Kódà àwọn ní pálásì ẹ̀ ó lágbára ju ti bàbá wa Akíolú gan. Akíolú kẹrẹ ànílé gọ́gàn. Ṣé ẹ wá rí nǹkan tó ń ṣẹlẹ̀ ń sìn ó ní pé àwa ti dé gbàgede ọ̀nà ń sìn. Ẹni tó bá láyà àdẹ̀ tí máa gbó ẹni tó bá láyà ní kókó sí nítorí ìyà tó ń dà àwọn èèyàn wa yìí ó ti tó gẹ́. Gbogbo àwọn tó dẹ̀ ń ṣe okùnfà àwọn ẹ̀yà yẹn wọ́n tètè sáré tọwọ́ wọn mọ́ bọ́ṣọ́ bí màmá wa tó sọ̀rọ̀ ní lẹ́yìn lákòókò ẹ̀ náà ṣe sọ wọ́n sáré tọwọ́ wọn bá bọ́ṣọ́ torí pé àti débi tó lókun ti ń sà ń sìn ìyà yóò gbọ́dọ̀ máa lọ báyìí mọ́ ìyà yóò lè máa lọ báyìí mọ́ nǹkan méjì péré ló dẹ̀ la máa dojú kọ ń sìn ìkíní ni pé àwọn èèyàn wa tó ń gbé pamọ́ ó gbọ́dọ̀ dópin èkejì ni pé báwo la máa ṣe mú ìdàgbàsókè bá ilẹ̀ wa ilẹ̀ Oòduà nítorí ẹ̀ káwọn gómìnà wa àwọn senators wa àwọn politicians wa títí dórí àwọn ọba wa nítorí pé tóògì Yorùbá lanu aláǹgbá ò lè ráyè wọ̀bẹ̀ púpọ̀ náà àwọn olórí wa àwọn gómìnà wa ẹwà àwọn gómìnà wa ṣe ń ṣe bẹ́ẹ̀ ni pé wọn ò bìkítà àìmọye owó tó ń gbà lójoojúmọ́ lóṣooṣù láti Àbújá lẹ́yìn owó tó ń gbà l'Àbújá nǹkan kan wà tó ń pè ní internally generated revenue bílíọ̀nù náà ní gbogbo ẹ̀ oṣù gorí oṣù àárín kan tó fi ń ṣe ẹ fà àwọn olóṣèlú sílẹ̀ kẹ bọ́ sọ́dọ̀ àwọn lọ́balọ́ba níjòyè gbogbo kan tó ń tẹ̀lé kó má lè jókòó pé òkè káàtì ẹ̀ ṣàpérò pé káàbà tẹ̀ pé òkè kí láti ẹ̀ lè ṣe ọ̀ǹtì tí olóyè Sunday Igboho jáde ṣé èèyàn kan lè dá ṣe ni olóyè Sunday Igboho lè dá ṣe olóyè Sunday Igboho need support olóríṣiríṣi. You cannot be a military commander and still be a technocrat. You cannot be everything together. So tí olóyè tó ń gbogbo Igboho bá ṣe tọ́lọ́run ràn ayé láwọn èèyàn lóríṣiríṣi táwọn náà gbọ́dọ̀ dìde wọ́n ṣe tọ́lọ́run ràn wọn nítorí pé àgbàdo ọwọ́ la fi ń sọ̀yà. Kẹ kúrò bẹ́ẹ̀ kẹ lọ sọ́dọ̀ àwọn olórí ẹ̀sìn èwo ló jáde tó sọ nípa ìyà tó ń jà àwọn èèyàn wa èwo nu wọn. Àwọn business people ńkọ́ àwọn business tycoons wa èwo ló jáde ló sọ̀rọ̀ kí ló ṣe wá sáré pé à ń wà bẹ́ẹ̀ ni pé bámúbámú la yó ebi ọmọ bébí ọmọ ẹnì kọ̀ọ̀kan kò jẹ́ rí bẹ́ẹ̀ yẹn tẹ́lẹ̀ rí màmá mi kò rí bẹ́ẹ̀ yẹn tẹ́lẹ̀ rí o. Bá a ṣe máa wá ṣe ń sìn tó yẹ pé ọ̀rọ̀ nìkan kọ́ la máa sọ ariwo ẹnu ti tọ̀. Action. Irú ìtẹ́yìn wa ń ṣe ń sìn ó dáa nítorí ẹ̀yin sọ wá lọ́bọ̀ pàkọ́ ni ó dẹ̀ dàbẹ̀ ṣe ọ̀rá ń ṣe yẹn Ọlọ́run á dẹ̀ máa gbé yín lọ sókè ọwọ́ yín á máa ròkè. Ṣùgbọ́n iṣẹ́ wà fún wa láti ṣe. Ọ̀nà wo ni a ṣe lè ṣiṣẹ́ yẹn torí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa tájọ wà lábúròdù ń bì àtàwọn èèyàn tó wà nílẹ̀ wọ́n máa ń béèrè ọ̀pọ̀lọpọ̀ máa ń bi mí wípé Yèyé Dára àwọn wo ni àgbààgbà wa ṣé àlágbàgbà mọ́ nílẹ̀ Yorùbá ni ẹjọ́ Daddy Quadri ṣé a sì ní àwọn àgbààgbà tí wọ́n ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá rí lè jẹ wọ́n lógún àwọn àgbààgbà tó bá jẹ́ pé yes ẹ bá sọ pé yes sà wípé àwọn àgbààgbà wà àwọn wo ni àwọn àgbààgbà tí torí a fẹ́ gbé àwọn èèyàn dìde láti lọ bá wọn a fẹ́ kí gbogbo nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ nínú Nàìjíríà kó bá wa lójijì kò yẹ kó jẹ́ àwa kò yẹ kó jẹ́ ìran wa wọ́n dẹ̀ Yorùbá lọ wọ́n bọ̀ wọ́n ní òkèrè báyìí ní olójú jíjìn tí máa ń mẹ́kún sún. Báwo la ṣe lè dá àwọn àgbààgbà tó wà ní àsìkò yìí tó ń tukọ̀ ilẹ̀ Yorùbá nísìn bí wọ́n ṣe ń ṣe kò tẹ́ wa lọ́rùn we want to meet them ṣé àṣìlágbàgbà sà. Ṣé fẹ́ gbọ́ òótọ́ tó wà bẹ́ẹ̀. Ẹ sòótọ́ fún wa òótọ́ náà la gbé dání lórí ètò yìí àtúnṣe la wà fún sáà. Ẹ gbọ́ òótọ́ tó wà bẹ́ẹ̀ nítorí pé bí mo ṣe sọ lákọ̀ọ́kọ́ ọ̀rọ̀ yẹn kí o ó kí gan ni èmi náà mọ̀ ṣùgbọ́n tó bá fẹ́ gbọ́ èmi á sọ. A fẹ́ gbọ́. À ń sọ síbẹ̀ bá kú síbẹ̀. Bẹ́ẹ̀ni gbogbo ọmọ kóòtù tó wà lórí ètò yìí pátápátá náà máa ń bí mi àwọn náà dẹ̀ fẹ́ gbọ́ àbí ẹ̀yẹ èèyàn mi tẹ́ bá fẹ́ gbọ́ lórí TikTok ẹ bá mi pa WhatsApp ẹ kọ síbẹ̀ ṣe fẹ́ gbọ́ kọ́mẹ́nà bẹ́ẹ̀ ni pé Dára ló ti ọ̀rọ̀ sí yín lẹ́nu o ẹ jọ lórí Facebook bí tẹ́ ti ń wò mí orí YouTube ẹ bá mi kọ síbẹ̀ ṣe fẹ́ gbọ́. Tẹ́ bá fẹ́ kí n sọ òótọ́ tó wà bẹ́ẹ̀ fún yín tá a bá tiẹ̀ lágbà bàbá láwọn àgbà rárá tá a bá tiẹ̀ ní wọn rárá wọ́n ń sùn
ṣe náà ń sùn tó ń da òní lẹ́nu tábà ní ohun rárá. nítorí àgbà òkè wà lọ́jà kórí ọmọ tuntun wọlé ní máa ń gbọ́ tó máa ń sọ. wọ́n dẹ̀ sí pé àìsí ilé ológin ni òun ló sọ ilé ìdílé èkúté. ṣé ológin ní ilẹ̀ Yorùbá ti kúrò ní ilẹ̀ Yorùbá ṣe wá dílé èkúté fún gbogbo tẹrú tó gbogbo ẹ̀yà tó kù tọkọ wá ń ṣe bó ṣe ń wù wọ́n wá ń tẹ̀ wá lórí gbogbo family house wa náà ti fẹ́ rà tán àìmọye ọmọ Yorùbá ní òní family house mọ́ wọ́n ti ta. wọ́n ní wọ́n tún pọ̀wé kan wọ́n ní àgbà òsì nílùú ìlú dàlú. ẹ jẹ́ ìsọtọ́ tó wà bẹ́ẹ̀ fún yín lágbàlẹ̀ Yorùbá mọ̀. àwọn tó ń fi kùn tó kiri títì làwọn àgbà bá fẹ́ máa ké dọ́gba. àbáwọn tó ń fi ìyàwó tó ń tẹ̀ǹtì ìyàwó lóòrèkóòrè tó fi yẹn tó sọ nọ́mbà of ìyàwó táwọn fẹ́ tó sọ yẹn tó fi yẹn ṣayọ̀. a ti wà ń gbàgede ọ̀rọ̀ a ti wà ń gbàgede ọ̀nà òótọ́ tó wà bẹ́ẹ̀ làwa máa sọ. tó já sí wípé àwa aráàlú la ní láti dìde ti ọ̀rọ̀ ara wa àti ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá nísìn. ṣé ikọ́ tẹ́ ẹ̀ tẹ́ láti sọ fún wa Daddy Quadri ni pé níbi tí ọ̀rọ̀ ilẹ̀ kóòtù àjíire dé dúró sìn àwa aráàlú àsìkò tí tó ta máa jí láti ṣiṣẹ́ yẹn fúnra wa ká má lọ sọ wípé a ní àgbààgbà kan síbi kankan ká mú iṣẹ́ yẹn ká mọ̀ wípé àwa la fẹ́ ṣe. ayé yẹn àdá ṣùgbọ́n kí n tún sọ lákòótọ́ nísinsìnyí àti èlè kẹ̀yìn sáwọn àgbà yẹn because èmi ò mọ̀ bóyá ni wọ́n wà bíbá ìtọ́ ń gbọ́ wa báyìí. àti èlè kẹ̀yìn sí àárí bíi tiwọn sí. àti èlè kẹ̀yìn sí tó bá dójú ẹ̀ máa kẹ̀yìn tó bá dójú ẹ̀ máa tutọ́ sí àwa lójú kí lẹ̀ ń sọ lẹ́nu tó ń dùn mọ́ yìí. ṣe bí àwọn náà gé lórí èèyàn àwọn Yorùbá náà gé lọ́dún bí ẹran náà gbé orí ẹ̀ sílẹ̀ láti ara ẹ̀ ẹ̀ sọ bá àdìbà a máa sọ̀kò fúnra wa tó bá dójú ẹ̀ a máa sọ òkúta fúnra tó bá dójú ẹ̀ ṣẹ́rìmà àwa ti wà nínú kíní ọjọ́ ti pẹ́ àjẹmọ́ wàhálà tá a ṣe tá a fi ń pa àwọn àgbààgbà tá a lọ ń pa àwọn àgbààgbà tá a pè wọ́n tá a rọ̀ wọ́n tá a kí wọ́n. ṣé ń gbọ́ mi mà. à ń gbọ́ yín sà à ń gbọ́ yín àwọn kọ́ọ̀lù ń try láti wọlé ní sọ mò ń try láti stop ẹ̀ kó má lè affect ọ̀dọ̀ tí. àwọn àgbààgbà yìí for over 30 years làwọn kan ti wà lẹ́nu kínní ta ló ń bá wọn ta ló ń rọ̀ wọn ta ló ń bẹ̀ wọn ta máa kúnlẹ̀ ta máa dọ̀bálẹ̀ ta máa fò sókè ta máa ẹjọ́ bá wa dáhùn sí kó tó débi tó dé àwọn kan ti rí tó ń bọ̀. ok Daddy. àwọn kan ti rí gbọ́dọ̀ bí tálà àti ìbá sọ̀rọ̀ nílẹ̀ Yorùbá tó jọba sanjọ́ ni ṣé bàbá wa tó kú láíláí ní àjà ìgbẹ́ yìí Adébánjọ ni tọ́lá ni wọ́n àgbáyé èwo láti ìbá sọ̀rọ̀ nínú gbogbo àwọn tó wà lẹ̀ ṣùgbọ́n kò dábẹ́ ní kó kàn wọ́n rárá kó tiẹ̀ kàn wọ́n. ṣùgbọ́n tó nǹkan tó wà lẹ̀ ni pé nísìnyí kájẹ́ ká sọ fún wọn ebi kálukú kọ́ ṣe kí ni kọ́ so agogo jẹ́ mọ́wọ́ kọ́ tẹ̀ ṣe kí ni kọ́ tọwọ́ ọmọ wọn báṣọ. nǹkan tó da tó wọ̀nyí ó wọ ẹlòmíì ẹ̀yin gbẹ̀gbẹ̀ ayé le tó da àwọn ọmọ yín gbogbo wọn lẹ́tí kókòrò òòlù tán ìlú ti da oró tán àjẹ́ ń gbogbo ẹ̀jẹ̀ ń bàjẹ́ ó ń bàjẹ́. ó ti Daddy yìí kọ́ ti bàjẹ́ gan Yorùbá ò notice ni o ṣé mo wípé àwa ni tribe tí òun bímọ púpọ̀ jù mọ́ nínú Nàìjíríà ẹ̀yà wa òun bímọ púpọ̀ jù pé ọmọ bẹ̀rẹ̀ òṣì bẹ̀rẹ̀ ni ìyẹn ìkíní tó bá dẹ̀ fẹ́ bímọ púpọ̀ ìgbà tó bá wẹnu lẹ̀ tó wẹnu ọkọ kò séèyàn tó máa yìí tó máa sọ fún ẹ ìyẹn ìkíní ìkejì ìwọ̀nba wa náà bá ṣe wà nílé là á sá kúrò nínú ilé tá à ń sá wá sókè òkun tí àlejò dẹ̀ ń occupy ibẹ̀ bí àwọn kan ti ń rẹ́ǹtì ẹ̀ tó ń gbé bẹ̀ làwọn kan ń rà á tó ń tukọ̀ in their own way to make their own taste bẹ́ẹ̀ ni àwọn ẹ̀yà kan náà ti lé àwọn ṣé mo pé ìgbà tí ọ̀rọ̀ education ti wọlé ló ti di wípé gbogbo wa la fẹ́ kàwé iṣẹ́ àgbẹ̀ níṣẹ́ wa tí gbogbo wa mọ̀ everybody wá wípé iṣẹ́ àgbẹ̀ ti le jù ó ti lágbára jù ẹ̀jẹ̀ kò sí òbí tó fẹ́ kí ọmọ òun ṣiṣẹ́ àgbẹ̀ báwọn bá tiẹ̀ jẹ́ àgbẹ̀ àwọn ò fẹ́ kí ọmọ àwọn jẹ́ àgbẹ̀ àwọn ò fẹ́ torí it go to say tí àwa rí iṣẹ́ àgbẹ̀ bẹ́ẹ̀ ni wípé any generation wa tó bá ṣiṣẹ́ àgbẹ̀ bí ìgbà tó wà backward at a stage nísìnyí kí ni scenario yẹn tún ti change nísìnyí we are going back to farming now torí a ti ń realize wípé even ní Germany tí mò ń gbé àwọn tó lówó jù ní Germany bí they are farmer so ọkọ náà lélẹ̀ báyìí sìn ọ̀pọ̀lọpọ̀ wo òṣìṣẹ́ oko mọ́ àwọn òbí wa wọ́n fẹ́ kí gbogbo wa ká ṣiṣẹ́ ọ́fíìsì tá máa ní mọ́tò tá máa ṣe gbogbo ẹ̀ láìdá ọkọ òun náà báyìí àwọn Fúlàní ti occupy ẹ̀ ìgboro náà báyìí property wa wọ́n ti rà tán kí ni fate àwa Yorùbá kí ni fate ìran Yorùbá àti ilẹ̀ Yorùbá lọ́jọ́ ọ̀la. ṣé kí n bí ní ìbéèrè kan. ẹbí mi sà. inú mi dùn pé ẹ̀yin náà lọ́mọ ẹlẹ́bí ẹlára ta ló máa gbàdúrà fọmọ ẹ̀ kó lọ sóko lọ máa fi ọkọ́ àti àdá kọ ebè. ẹ̀dá mi lóhùn mà because bàbá máa sọ̀rọ̀ ká tún rò díẹ̀ ká tó máa sọ nítorí pé èmi ò lè bínú kí n sọ pé kó lọ sínú oko kó lọ máa fọkọ́ orí mi ò ní jẹ́ kí n rí ẹlẹ́dàá mi ò ní jẹ́ kí n rí ṣé ẹ rí gbogbo bí tẹ́ ń sọ ń sìn ó ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá wa yìí náà rí náà tẹ́ pé oko àwọn tó lówó ló ń ṣiṣẹ́ oko nílẹ̀ Yorùbá àwọn oníkòkó àwọn onírọ́bà àwọn tó lówó ló ń ṣiṣẹ́ oko nílẹ̀ Yorùbá kí ló dẹ̀ fà bàbá wa Awólọ́wọ̀ gbogbo nǹkan tó yẹ kó fi ṣiṣẹ́ oko ó bá wọn wá
ṣé caterpillar ni o ṣé tractor ni o ṣé gbogbo ẹ̀ ni o ó bá wọn rà ó tọ́jú wọn ó ní marketing board fáwọn produce yẹn cocoa produce cashew títí dé cashew títí dé gbogbo àwọn kọ̀ọ̀kan bẹ́yẹn ni wọ́n ń ṣe ọ̀gbìn ẹ̀ nílẹ̀ Yorùbá nígbà kan rí ṣùgbọ́n sì owó tó yẹ kó fi help àwọn farm ìlú tẹ̀yìn dẹ̀ ń sọ pé ẹ wà yìí mà ṣé wọn àwọn tó mo dẹ̀ gbà pẹ̀lú pé òótọ́ ni kò síbi ìkankan ní Europe jẹ́ pé àwọn tó ń ṣe àgbẹ̀ bẹ̀ kan ló lówó jù àwọn ló lówó jù ṣùgbọ́n nǹkan tó fà ni pé ìjọba ń ràn wọ́n lọ́wọ́ ìjọba ń bá wọn ok ẹ̀yẹ́ wo olùjà tó ń ṣẹlẹ̀ láàrin Iran àti USA sí wọ́n ń pariwo pé fertilizer tó yẹ kó wá láti Iran tó yẹ kó wá láti Strait of Hormuz kò lè jáde mọ́ àwọn ìjọba Amẹ́ríkà wọ́n ti ń wá káàkiri bẹ́ẹ̀ lóko náà máa ti rí alternative torí pé àwọn èèyàn wọ́n gbọ́dọ̀ lọ sóko responsibility ìjọba ni láti gún ayé dọdẹrù fáwọn tó ń ṣiṣẹ́ àpàtúkà lè yún iṣẹ́ ẹgbẹ́ yẹn tí ẹni gbogbo wàhálà tó ń ṣẹlẹ̀ yìí ẹ má jẹ́ ká fọ̀pá pọ̀lọpọ̀lọpọ̀ jù púpọ̀ nú ẹ̀ orí àwọn olórí wa ló dá sí orí àwọn olórí wa ẹ̀yẹ́ wo kẹ́ Sunday Igboho yìí sùn ṣé ẹ̀ ń gbọ́ mi mà ẹ̀yẹ́ ìmájì pé kò ń ṣe pé Yorùbá ló wà lórí oyè bá a ṣe ń sọ̀rọ̀ yìí ṣé wọn ti ní mo kúrò lọ́nà ifá ta ló máa bí bàbá tó máa bọ́ta tó máa tó bóun ní ṣe kankan bẹ́ẹ̀ yẹn káàkiri. ìgbà tí Buhari wà ń bẹ ṣèbí bàbá Ọọ̀ni wọ́n lọ láti lọ bẹ̀bẹ̀ on behalf of Chief Igboho wọ́n dẹ̀ fà á kékọ́rí. ká máa bẹ̀ káwa máa bẹ̀ ṣé kó tí mò ń sọ náà ni ká máa bẹ̀ láti máa gbélé ẹ̀ tiwa ẹ mọ̀ pé ìyá ti jà àwọn èèyàn wa ó ti jẹ wọ́n jù sẹ́yìn báyìí sá ṣé bàtẹ̀ ìwá ṣe máa lọ lélẹ̀ a lè máa lọ báyìí yes ma nǹkan tá a bá máa ṣe okay ọmọ Yorùbá bẹ̀rẹ̀ sí ní jí ẹ ó dọ̀ mà àsìkò ìràpadà láwàyí àsìkò ìràpadà òun láwàyí we must redeem ourselves abáṣemáṣe òun lè ká máa bára wa sọ ń sùn pàápàá lẹ́yìn tẹ́ wà lókè òkun àtàwọn tó wà nílé a gbọ́dọ̀ fọwọ́sowọ́pọ̀ nítorí pé àìfọwọ́sowọ́pọ̀ ọmọ ètò ló ń sọ wọ́n di ohun àmúṣeré nǹkan tó ṣe mú wa ṣeré nìyẹn ibi tó máa ń bẹ̀ bùkún Yorùbá dé láyé tá a dá dúró sí yìí sùn kò sí ẹ̀yà náà lágbàáyé àwa náà lè máa rìn jìnnà púpọ̀ ṣùgbọ́n àti àmọ́ wọn bí kankan àdẹ̀tí gbọ́n extend capacity wọn kò sí ẹ̀yà kan lágbàáyé ní Europe ní Asia tó lè fẹ́ gagbága pẹ̀lú Yorùbá kò sí. Ọlọ́run dá wa pé ṣùgbọ́n opportunity ọ̀rọ̀ tó wà lẹ̀ ọ̀rọ̀ opportunity ni tẹ bá fún ọmọ Yorùbá opportunity kò sí nǹkan tó hàn lè gbé ṣe láyé kò sí àìmáṣe opportunity yẹn ló fà tí gbogbo ló so fokùn tí gbogbo wọn sá kúrò nílùú ṣùgbọ́n sì wọ́n fẹ́ wọ́n kọ̀ àti ẹ̀gbọ́n etí ti wá di báyìí etí gbọ́dọ̀ di nítorí pé iṣẹ́ tó wà lẹ̀ iṣẹ́ ńlá ni pé kí gbogbo ọmọ kóòtù ajíire ọmọ Yorùbá ká gbáradì iṣẹ́ ló wà nílẹ̀ Yorùbá nísìn ká bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ yẹn nísìn tá a bá wéèsì táìmù jù báyìí lọ omi àtẹ̀yìnwó gbé lẹ́nu. ẹ má jẹ́ ká túnra wa mọ́ ṣé ẹ rí ìjà ìkọ́kọ́ tá a máa kọ́kọ́ jà ilẹ̀ Yorùbá la máa ti jà àwa dẹ̀ la máa bára wa jàjà yẹn àwa la máa fara wa jàjà yẹn a lè má gbé ba lè má gbé kí o ṣùgbọ́n a gbọ́dọ̀ jẹ́ kí òótọ́ kó lékè. tó já sí wípé a ní láti wojú ara wa dáadáa kí ọ̀rọ̀ tó wà lẹ́kílẹ̀ Yorùbá lè gba ìtúsílẹ̀. bẹ́ẹ̀ni gómìnà náà tó ń gbowó kí wọ́n fowó ṣe ẹ̀yẹ sọ fún mi náà lóṣooṣù olówó tó ń gbọ́lé náà tó bá ń gbọ́ wa báyìí tó bá dẹ̀ gbọ́ ẹni tó bá mọ̀ wọ́n kọ́ tètè lọ máa sọ fún wọn kọ́ tètè lọ máa jí sọ fún wọn létí bẹ́ẹ̀ wá ẹ lọ fún ṣòkòtò yàn àwọn pípò yìí àwọn aráyé ò ní gbà mọ́ o because àní gbà mọ́ gbogbo wa ló ti di bí ẹrú bí kọ̀kọ̀ ló ń ṣe lókè òkun ọmọ wa ṣetán ní yunifásitì èmi ó ní PhD lọ́wọ́ á lọ sókè òkun àwọn iṣẹ́ rádaràda rédèrèdè tí ọmọ wọn ò lè ṣe òun làwọn ọmọ wa máa ṣe. well as bad as it is ó ìtún bẹ́tà jà pé kán wà nílé wọn kán máa ṣe doctor kán máa ṣe consultant lọ. ṣé kò ìyẹn ò tì wá lójú ṣáàtì ẹ̀ ní tìjú ni àwọn tó pera wọn ní bàbá wa tó ń pera wọn lólórí wa ṣé wọn ò ní tìjú ni. ó ti délẹ̀ tán báyìí gbogbo ẹ̀ ti fọyán kan. ó sọ pé a lè jókòó kán máa pa àwọn èèyàn wa káàkó máa wò kò ṣeé ṣe mọ́ àdẹ̀ nígbà nǹkan tó bá dẹ̀ gbà la máa fún. ẹ ṣe dáadé. kí gbogbo wa ká bẹ̀rẹ̀ sí ní ṣe kí ni ká máa sún ṣòkòtò wa nǹkan tó yẹ ká ṣe ká bẹ̀rẹ̀ sí ní ṣe kí gbogbo wa máa sọ̀rọ̀ kí gbogbo wa ká máa ṣara wa jọ yes kí gbogbo wa bẹ̀rẹ̀ sí ní ṣara wa jọ lógún ni. a fẹ́ regional bàbá Tinubu give us regional. a fẹ́ bẹ̀rẹ̀ láti bẹ̀ a fẹ́ nǹkan míì regional ni ẹ fún wa torí tí ẹ bá fún wa ní regional kẹ́ tó kúrò bẹ̀ yẹn nǹkan ṣe wá a ní di regional bàbá. Daddy Quadri inú mi dùn ayọ̀ mi kún bó tilẹ̀ yẹ pé Sátánì gbógun lé ní pé ká má lè rí ààyè ṣe ètò yẹn ṣùgbọ́n mo sọ fún yín mo ní mi nígbà adẹ̀dúpẹ́ lọ́wọ́ náà pé at the end here we are Ọlọ́run ṣe. I am so happy to have you on the platform tonight. Èyí ni ìgbà àkọ́kọ́. I am very honoured and I am grateful and I am not taking this for granted. Thank you, Daddy.